أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونهج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, atọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé owó ọmọ kò ní ṣàǹfààní illa man atallaha biqalbin salim, àfi ẹni tó bá wá bá Ọlọ́run pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. A kí gbogbo àwọn ọmọ ìyá tí à ń gbọ́ wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní alẹ́ láì ní gbára wa lásìkò, mo fẹ́ pe àwọn àkíyèsí kan lórí ọ̀rọ̀ Rabitatul a'imma wal ulama fi biladi Yoruba. Gbogbo Ẹdó dẹ́ta pákéjì ní báyìí, torí èmi ọmọ àwọn ará Ẹdó tí ń wá síbi nǹkan tá à ń ṣe, kálukú náà ti sẹ́yìn tipẹ́tipẹ́. So ìmáàmù Ẹdó wo ní wá ara àwọn Yorùbá lẹ́wù tí a máa fi sí nǹkan náà nù. Ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ìpàgọ́ tó wáyé ní Ìjẹ̀bú Òde, kọ́lọ̀bà lè kọ́lá kó sálẹ̀kún dáadáa rẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Orí ọ̀rọ̀ pàgọ́ yẹn àti nǹkan tó ti wà ńlẹ̀tẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ Rabita, so àkíyèsí òun ni èmi ó pe sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Gbogbo ọmọ Markaz tí wọ́n bá sọ nǹkan míì, so tàbí táwọn ò bá rí bá a ṣe rí, àwọn ará ìtìkú wọn mọ̀ rí bá a ṣe rí tẹ̀mọ̀. ọmọ Markaz lè má ra wọn lè àwọn ò tí ẹ gbọ́dọ̀ rí bá a ṣe rí, torí pé ẹni tí ẹ bá ń fẹ́ gbin lọ òun ló yẹ kó jẹ́ káyọ̀ pé ẹ̀gbin lẹ́yìn fi lọ mí yìí o, àwọn ọmọ rí àwọn èèyàn kẹ́ aláwọn kìíní dèdèrìn. So that is why tó fi jẹ́ pé mi ò bá ọmọ Markaz kẹ̀kẹ́ sọ̀rọ̀. Kí Ọlọ́run ti ń sọ̀kalẹ̀ mi ò sì ní pẹ́. Àkọ́kọ́, àwọn bàbá àti wa òun lèmi ń bá sọ̀rọ̀, pàtàkì jùlọ nílùú Ìbàdàn lọ́yọ̀ state. Àwọn ìbéèrè kan bẹ tó yẹ kó jẹ́ kó yá àwọn bàbá wa. Sẹ́rí gbogbo ẹni tó rólé fáwọn bàbá rẹ̀, bóyá àwọn bàbá rẹ̀ ti jẹ́ pìlẹ̀ kan, kálukú kọ́mọ̀ yìí pé àwọn bàbá àtàná ọ̀bá nǹkan jẹ́ o. Òun ò gbọ́dọ̀ wá débẹ̀ lónìí kún ọ̀ wá fi ìwọra tàbá ìmọ̀ nǹkan kan kó fi ba iṣẹ́ tàwọn bàbá àtàná jẹ́. Rabita, àwọn ìbéèrè kan mọ̀ wáyé. Mo fẹ́ yọ àwọn àlébù tó wà níbi ìpàgọ́ conference yẹn sórí tí làákàyè rẹ̀ ò gbàgbé tí mò ń sọ jáde kó ń bí ọ̀rọ̀. Mo sọ fún ọ pé ẹni tí ń ráìdì òun ni ò gbọ́dọ̀ gbà. Àwọn onílàákàyè mo sì fẹ́ bá wí. Rabita á béèrè àwọn ìbéèrè kan bẹ. Ǹjẹ́ ogún ni Rabita? Ogún property ṣe ni Rabita? Ṣé
ṣé àbáwá ṣé Ádámù ni wọ́n ní tẹ́ bá ń kílèmù pé àbáwá ṣé Ádámù ló ní pé ṣé Ádámù ló ní Rabita ṣé Ádámù kọ́ ló ní Rabita àwọn ni wọ́n mú ròrí wá. Yorùbá ní ẹnìkan ìjáwádé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jẹ̀ mọ́. Ṣé Ádámù dá Markaz ilẹ̀ àwọn ni wọ́n ní Markaz títí báyìí. Torí ẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ rọ́bítọ̀ ǹjẹ́ tó bá jẹ́ pé ṣé Ádámù ni ó ní rọ́bítọ̀ ni so inú ogún yóò wà nínú ogún tí àwọn èèyàn ó pín náà. Ṣé Ádámù kọ́ ló ní Rabita o. Wọ́n mú ìròrí wá títí báyìí. Níjọ́ náà ìfẹ́ lọ nú tàn alihamudulilayi àwọn àgbàlagbà tí ọ̀rọ̀ ṣíṣe ju wọ́n sì kù láyé. Níjọ́ wọ́n mú ròrí wọn àwọn ọlọ́ọ̀lù kankan tí wọ́n fi dé Ìbàdàn yìí torí pé ó nídìí o ṣé Ádámù ló sẹ̀mí Ìbàdàn ṣùgbọ́n mẹ́jà lọ nú tàn tẹ́lómi bá tọ̀pá bọ̀ hò láàwùn tí ń bẹ́ẹ̀ jáde fún o. So ṣé Ádámù ní Ìbàdàn yìí ni wọ́n wà. Àwọn tí ṣé Ádámù sì lọ bá ń jọ́ náà lọ́hùn-ún àwọn tí àbáwá ṣé Ádámù rahimahullah tí wọ́n lọ bá ń jọ́ náà nínú àwọn bàbá wa tó ti yé báyìí bàbá wa àgbẹ̀ ẹlẹ́sìn mẹ́ta kọ́lọ̀mbà àmú ní bàbá wa ẹlẹ́sìn mẹ́ta kọ́ kọ́lọ̀mbà ní kẹ́ wọn but mo fẹ́ nínú àwọn náà kópa ribiribi ni o bàbá wa bàbá Súnà bàbá Muali bàbá nítọ̀ ọ̀kọ́rọ́ ọlọ́mbà ní kẹ́ wọn. Àwọn àgbààgbà tí ṣé Ádámù lọ bá bàbá Muali àwọn ni Ìmáàmù Ìbàdàn nígbà náà. So bàbá Muali níta ọ̀kọ́rọ́ nínú àwọn àgbààgbà ó ní bàbá wa àgbà lókè ààrẹ tí wọ́n bàbá tó bí Àlàjá Kàólà torí ẹni tí ó bá mọ Ìbàdàn ni ó ká máa ṣàlàyé bàbá tó wá bí Àlàjá Kàólà bàbá tó wá bí bàbá tó bí Àlàjá Kàólà ó nídìí tí mo fi sọ báwọn bàbá wa tí wọ́n bí Àlàjá Kàólà so àwọn àtàwọn ṣé Ádámù irọ́ ẹ máa gbọ́ tí n bá sọ pé irọ́ kò mí pé ṣé Ádámù jù wọ́n lọ ṣùgbọ́n bí àwọn tó jẹ yí pé egnity eléyìí fọdún 4 jù mí lọ eléyìí fọdún 3 jù mí lọ eléyìí fọdún 5 jù mí lọ tá a lè kà wọ́n kún pé bíi tí wọ́n bá jura wọn pé ẹ̀gbọ́n àtàbúrò kì í ṣe po pé irú àwọn bàbá yẹn ó pe ṣé Ádámù ní bàbá gbogbo àwọn bàbá tí wọ́n bí Àlàjá Kàfílà so mo fẹ́ kí tàyẹn ó yé wọ́tọ́yọ́tọ́ ọ̀bà sí ń ta òrìjínà ọmọ Ìbàdàn làwa àti mọ ogun tí ń ṣẹlẹ̀ a sì súnmọ́ àwọn àgbàlagbà so tí máa sọ pé bàbá tó bí Àlàjá Kàólà bàbá sẹ́yìn pé ipò kí ni wọ́n wà sí ṣé Ádámù ipò bàbá the same thing bàbá níta ọ̀kọ́rọ́ ipò bàbá ni wọ́n wà wọ́n èyí ṣe ẹ̀gbọ́n àbábúrò. Àwọn so bàbá wa ẹlẹ́sìn mẹ́ta so àwọn náà wà láyé nínú àwọn àgbààgbà so àwọn bàbá níta ọ̀kọ́rọ́ tí wọ́n jẹ́ bàbá ìmáàmù nígbà táwọn ṣé Ádámù gbé fíkìrà yẹn pé ó sì nídìí ìmáàmù Ìjẹ̀bú ọ̀tọ̀ níjọ́ tí wọ́n tunu ìmáàmù Ẹ̀gbá ọ̀tọ̀ níjọ́ tí wọ́n tunu ìmáàmù Ìbàdàn ọ̀tọ̀ níjọ́ tí wọ́n tunu ní tó bírò nínú ó yẹ kí àwọn ìmáàmù káàtì ẹ̀ máa fẹnu ṣọ̀kan bó jẹ́ pé nǹkan míì kan tó wà lábẹ́ rẹ̀ ṣùgbọ́n tá à ní lọ ọbẹ̀ nǹkan míì tó wà lábẹ́ rẹ̀ torí nígbà míì ìròrí lè jáde wá ṣùgbọ́n ẹ má ti jà lọ ọbẹ̀ wọn. àwọn bàbá yìí wọ́n rí i pé àwọn bàbá yìí ṣe kì í ṣe pé ọjọ́ orí ní ẹ̀ tó fi ju ṣé Ádámù lọ ìmọ̀ làwọn tá à ń sọ wọn la fi máa ń sọ Ìlọrin èyí ṣe àáfàá Ìbàdàn o òyìn clear o ìmọ̀ òní o ìmọ̀ làwọn tá à ń sọ kì í sọjọ́ orí lásán o ṣé Ádámù kọ̀ǹfàmù wọn o wọ́n mọ̀ o so àwọn bàbá yìí ni wọ́n wá sí kí ni o ni wọ́n wá òkè ṣé n tó gbé wá ní ọ̀kàrìlá ọ̀dà abẹ́ wọ́n tẹ́wọ́ gbà wọ́n Ìbàdàn ní ṣé Ádámù gbèrò rí yẹn wá ẹ̀yin àgbààgbà tẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ dé àwọn àbá yẹn náà ní wọ́n pe ogúrò àwọn abẹ́ ẹlẹ́sìn mẹ́ta àbáwọ̀ àgbẹ̀ ẹlẹ́sìn mẹ́ta kọ́lọ́mbà ní kẹ́ wọn ìmọ̀ tí ẹ̀ ń yanjú gbogbo àti mọ̀ ń sọ kì í sáà tí ṣé Ádámù ọ̀ sọ pé àwọn ń gbéná wojú wọn o tí ẹ̀ ń yanjú ní kéw so
wọ́n jọ kún wọn lọ́wọ́ wọ́n sì dálẹ̀. Kódà mítìnì àkọ́kọ́ wájú nínú pálọ̀ bàbá wa níta ọ̀kọ̀rọ̀ ni wọ́n ti ṣe. Mítìnì àkọ́kọ́ bàbá wa níta ọ̀kọ̀rọ̀ nìbàdàn bí bàbá Sùnà alayhi rahmatullah. Alhaji awala àṣeyọrí oníbà wa mo wá sí Rabita sọ̀gbọ́ fara ẹ̀ balẹ̀ mọ́tì mọ̀ sáré kọ́mẹ́ntì mo wà ń bẹ̀ tó ti yé báyìí. So mo fẹ́ sọ experience mo fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ yẹn ọ̀kọ́ fara balẹ̀ náà ẹ má jà máa lo ìfẹ́ kẹ́ mo nífẹ̀ẹ́ nìkan ibi tí mò ń lọ ìfẹ́ kì í sítan Rabita ni mo fẹ́ sọ ṣùgbọ́n mo jẹ́ kó yé wa pé Ìbàdàn ó nídìí tí Ṣádàm fi gbé wa balẹ̀ máa ń sí àwọn ọ̀rọ̀ kan kù torí ẹlòmíì tó bá gọ̀ tó bá fò bọ́ta kó lè bá jẹ̀kó kó lè bá jẹ̀kó. So Ṣádàm rahimahullah tí wọ́n bá ṣe báyìí àwọn àbáyé ò ní tẹ́wọ́ gbà wọ́n ṣe báyìí ni tí wọ́n bá ṣe báyìí tí wọ́n bá wúgà so àwọn àbáyé ò ní tẹ́wọ́ gbà ṣùgbọ́n wọ́n ṣe báyìí wọ́n bá ò àwọn àbáyé dẹ̀ tẹ́wọ́ gbà ìròrí tó dáa ni. So ká mú ròrí wá ká fi kẹ́gbẹ́ jọ ẹgbẹ́ kì í ṣe ogún. Tí wọ́n bá mú ròrí yẹn wá tí ó bá sẹ́ni tó gbárùkù tì án à ń wo nípìnlẹ̀ à ń wo ní lájínà tà sí síyà ẹ lọ kà tán ẹ lọ béèrè tán. Kódà Ṣádàm kọ́ ni sẹ́kítírì àkọ́kọ́ bàbá tó ṣe sẹ́kítírì àkọ́kọ́ ìrìndà ọkọ̀ wọn báyìí. Kí nìdí tí a fi kú òun bẹ́ẹ̀ ìjà kan tó ṣẹlẹ̀ nítorí kí bàbá yẹn lọ bá bàbá wa àgbàlókè ààrẹ nígbà táwọn àti Ṣádàm travel wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ wà ń bẹ́ ọ gbogbo òtàn yẹn àwọn ìtàn kan mẹ́tọ́ tẹ́ pé èèyàn máa ṣẹ́wé bò kọ́ mọ́ bàá tó máa bí àwọn wàhálà mi. So mo kàn ra gbé wa lọ sípìlẹ̀ wípé alhamdulillah so àwọn bàbá wa nìbàdàn wọ́n tẹ́wọ́ gba Ṣádàm pẹ̀lú ròrí o Ṣádàm ò sì sọ ní sọ pé mi mo ní ṣùgbọ́n ẹ jẹ́ ká máa fi ọlá fẹ́ni tó bá lọ́lá àwọn ni wọ́n ní ròrí kèé sógún kèé ṣe léńké wọn ò dẹ̀ gbé lẹ̀ fún Markaz wọn ò gbé lẹ̀ fún Markaz ẹ mẹ́jà máa dojú tàn rú. Now ó ń lọ bó ṣe ń lọ mufti àkọ́kọ́ tí ò dojú rú rárá bàbá wa àgbàlókè ààrẹ ni ò fún gbogbo ilẹ̀ Yorùbá bàbá Ahmad Rufai kí ó tó pọ̀ òkè ààrẹ ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn nínú ìtàn Ìbàdàn ẹ̀ lè yọ òkè ààrẹ lẹ̀ nínú mímọ̀. So bàbá wa Ahmad Rufai àwọn ni mufti àkọ́kọ́ sàn pa àwọn kan dìnnà rẹ̀ ẹ̀ bá dìnnà rẹ̀ ìtàn ọ̀bọ̀ta. Bàbá wa Àgbẹ̀lẹ́sìn mẹ́ta wọ́n gbìyànjú lórí ọ̀rọ̀ Rabita lórí àwọn àkọọ́lẹ̀ tó pọ̀ àwọn náà kọ nǹkan lórí Rabita ìyẹn kọ́ ni mò ń lọ. Ṣádàm wọn ò kọ yẹn Ìbàdàn kéré wọn ò sì fàbàdàn wá sẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lónìí bóyá ọjà mọ́gàjì inú ilé kan ọjà gbá inú ilé kan ẹ máa rántí ìpìlẹ̀ Ṣádàm ò kọ yẹn Ìbàdàn kéré kódà nínú àwọn oyè tí wọ́n pín rí ọ̀rùn tí mò ń sọ yìí bí 80 làwọn tí mo tó fẹ́ sọ yìí wọ́n ti fi bàbá wa ìmáàmù àgbà Ìbàdàn bàbá wa Mudaththir Abdulsalam torí pé nínú àwọn tí ẹjọ́ gbárùkù ti Ṣádàm àti àwọn àwọn tí ẹjọ́ dálẹ̀ ẹjọ́ ń ṣàwọn lájínà tà sí síyà so bàbá wa àtọ ọ̀kọ́rọ́ bàbá wa òkè ààrẹ bàbá wa láìláìlá bàbá wa ẹlẹ́sìn mẹ́ta bàbá wa ní pópó bàbá wa ní Mahad so gbogbo èmi nírú àwọn bàbá wa ní Mahad ni wọ́n ń ṣiṣẹ́ fún àwọn bàbá níta ọ̀kọ́rọ́ torí ìwà ọmọ ni wọ́n wà sí wọn ìwà ọmọ náà bàbá ní Mahad wà ìwà ọmọ ni wọ́n wà sí àwọn bàbá wa lókè ààrẹ àgbà kìí ṣe ipò ẹ̀gbọ́n ọ̀nà yẹn jìn so
nínú àwọn bíi ní etí wọ́n fi bàbá wa Mudathir Abdulsalam tí wọ́n jẹ́ gbọ́n Mamadu àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo mọ́múlẹ̀ Yorùbá pátápátá ọdún tí wọ́n fi wọ́n jẹ́ olórí gbogbo mọ́múlẹ̀ Yorùbá ọdún náà ni bàbá wa ní Mahad ni wọ́n jẹ́ olórí gbogbo àfáàlẹ̀ Yorùbá Ra'isul Ulama àná àwọn jẹ́ fi bìláàdì Yorùbá ẹ̀gbọ́n wọn inú ilé kan náà kí ó tó di pé oyè Rabita tó bá jẹ́ pé ogún ni wọn ò lè fi oyè ńláńlá wọn fi oyè ńláńlá méjì dín Ìbàdàn ó tún wá jẹ́nu fámìlì kan náà ní tẹ́fù mọ̀ pé àwọn bàbá àtàná yẹn wá sincere kò sí ní tọ́kàn wọn pa pé eléyìí ni ìkan tí Ṣàdámù bá gbọ́wọ́ eléyìí wá àwọn àbáwọ̀ èyí sómùgọ́ o wọ́n gbọ́n o Ṣàdámù ṣe báyìí ni o wọn ò ṣe báyìí tí wọ́n bá ṣe báyìí ẹ má jẹun sọ àwọn àtàkàn Ṣàdámù ọ̀sàrè dé máa kọyán Ìbàdàn kí wọ́n máa fi wébò ó nídìí o bàbá mọ́ o nínú ilé kan náà lásìkò ìgbà tí bàbá wa máa dùn jẹ Ra'isul Ulama fi bìláàdì Yorùbá bàbá wa Sulaiman Raji wọn bẹ láyé lónìí o tí wọn jọ máa kí o ṣe Adam bàbá Sulaiman Raji wọn bẹ láyé àwọn ní sẹkítírì níjọ́ òní tí wọn wá yanjú ọ̀rọ̀ Ittihadul Waisin tí bàbá yẹn ń pa ìtàn ní Rabita mo wà ń bẹ ni wọn gbé bàbá yẹn wá tí wọn ń pàtàn bí wọn ṣe dá Rabita rẹ torí pé bàbá yẹn ọmọ kí o ṣe Adam àwọn ilé àkọ́kọ́ ọmọ kí o so bàbá yẹn bí wọn ṣe ń pàtàn tí wọn ń sọ gbogbo àwọn ipa ribiribi inú àwọn èèyàn kan òdò nínú àwọn tí wọn jẹ mọ̀rìkàsì yìí kí wọn má lọ bí ìtàn torí bàbá yẹn ń sọ bí wọn tó ṣe pín oyè bí wọn ṣe pín oyè bí wọn ṣe pín oyè pé àwọn gan làwọn sẹkítírì bàbá máa dùn gbà náà ṣùgbọ́n tàn ti ń bọ̀ nù ibẹ̀ yẹn ẹja fìtàn lẹ̀ Rabita tòní a ti wá sọ di ìtí ò yé mi ẹ̀yin bàbá wa ń bàdàn àkíyèsí lèmi fẹ́ pé o Rabita ti di Rabita markaziyin kì í ṣe Rabita ti a'immati wal ulama kí nìdí wọ́n ní sẹ́nìkan sọ pé poverty markazi ni wọ́n sọ bẹ́ẹ̀ kí nìdí ẹ wà gbọ́dì àkọ́kọ́ náà níjọ́ tí ẹni fẹ́ tí a láwọn yẹn mufti ọ̀rọ̀ kí n kọ́kọ́ gbé látòrí ọ̀rọ̀ mufti o gbogbo ẹnu ilé oko kò sínú mínítì mo wà mítìn o mo wà ń gbogbo ẹ mọ́ lọ o wọ́n má bàbá wọn dẹ̀rọ̀ bí sàbáyàn pa ti jáde àti ṣe fídíò lé lórí ṣùgbọ́n bàbá wa Mudiru Markasi ń sọ ní Ìjẹ̀bú nígbà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ wípé nígbà tí mo yan mufti èmi fẹ́ play fídíò ẹ lọ gbọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tí ẹ sọ ní day one that was Monday níjẹrin wọ́n ní nígbà tí mo yan mufti ẹ máa gbọ́ tí mo yan mufti gbólóhùn tí mo yan mufti yẹn ó ti fi hàn pé àwọn ni wọ́n yan mufti kì í sáwọn bàbá tí wọ́n wà ń kalẹ̀ tí àwọn náà sọ ń gbà náà pé kì í ṣe meanwhile Ọ̀yọ́ state ní mufti kan bàbá Mudiru wa ní nígbà tí mo yan mufti àwọn èèyàn wá ń gbéríkì sí dìde wọ́n ní Ìlọrin ni ṣé ìlà tí Abdulrasaki kọ ṣé Ìlọrin máa ń kọrú rẹ̀ Ìlọrin ń kọrú ẹ̀ ṣùgbọ́n wọ́n nígbà tí mo yan mufti gbólóhùn yẹn al-iqrar sayyidul adilla kéèyàn rárá ìgbà tí mo yan mufti wọn sọ pé gbà tá a yan mufti sàpò tí ń di property bọ̀ Rabita sì ṣe Markaz kódà professor kéèké ti béèrè bí mítì kárí pé ẹ dóná ṣé Rabita sí Markaz níjọ́ náà ibẹ̀ fẹ́ dàrú nítorí pé tí àwọn Mudiru Markaz bá ń bọ̀ gbogbo àwọn ọmọ Markaz tí wọ́n wà nílùú káàkiri wọ́n wà tí wọ́n èèwọ̀ mítì yan Rabita táwọn ọba wá nítorí pé tí wọ́n bá mú lórí wá kó mọ́ bá di kí wọ́n ẹnìkan tako wọ́n wà bọ̀ ń bá di wọ́n tó sì ń bẹ́ ò lè mà wá ń lọ mítì náà àti bá ń pàdé tani ọmọ gbọ́n ká fẹ́ràn ẹnu ká wà tì so ibẹ̀ yẹn nu ẹlẹ́ẹ̀kejì tẹ́fì wá rí i pé kíní sí àwọn kí wọ́n sọ pé mufti táwọn èèyàn ọ̀rọ̀ eléyìí ń bẹ́lẹ̀ lọ́yọ̀ state tẹ́lẹ̀ tí bàbá wa Dr. Bari kì í ṣe pé Ọ̀yọ́ state fa Dr. Bari kalẹ̀ officially pé àwọn ni mufti gbogbo Ọ̀yọ́ state àwọn ọmọ kéékèèké Ìbàdàn ládìgbé pé ọ̀dà náà bàbá ni mufti ti Ìbàdàn ọ̀dà náà di tọ̀yọ́ state bọ́yọ̀ state lọ́kàn a máa fà wá bàbá Bari wọn ò láìkí agbẹ̀jẹ̀ wọn ò láìkí wàhálà tó àgbàfà ni wọn
tí ó rújú wọ́n mọ̀ pé àwọn tí wọ́n fẹ́ máa ṣe kékeré ọmọ kí àwọn ní táwọn ti kọ́ àwọn tó ṣe bá ń ju bá ń lọ tí bàbá bá rí ọ̀bà jẹ́ ó yẹ Ọ̀yọ́ state ni Rabita Ọ̀yọ́ state náà ni ó yàn kì í ṣẹ́ni kankan ni yóò yàn fún wa torí bàbá mùdírù mọ́ríkà ti sọ bẹ́yìn pé nígbà tí mo yan mufti ẹ lọ wò ó so bí yẹn ṣe máa ń ṣe nákìdù nìyẹn kì í káà ṣe pé ẹlòmíràn kan fòbọ́ ta ayọ́ kan máa sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ so nígbà tí mo yan mufti àwọn tó rújú ni mò ń sọ wọn kì í ṣe èbú kì í ṣe jà ẹ̀ẹ̀kejì a pè nǹkan níjókòó Rabitatul A'immati wal Ulama fi biladi Yorùbá àwọn tó ṣẹ́mṣì mẹ́tẹ̀ẹ̀ta ẹ dákun o ọmọ ta ni wọ́n síbọ̀ ọmọ mùdírù mọ́ríkà sí ni wọ́n síbọ̀ àwọn tí máa ń jókòó tí ẹlẹ́gbẹ̀ẹ́ ni nínú mọ́ríkà àwọn náà wọn bàbá mùdírù mọ́ríkà sí ni adarí ètò àwọn ọmọ ẹni wọn ṣẹ́mṣ níbi League of Imam and Alfas ìmáàmù òlù kan tàbí inú àwọn olóyè Rabita nílò ẹ̀kọ́ ṣẹ́mṣ ogun àwọn ìmáàmù òlù wọn á dúró ìrùkọ́ ẹ̀gbọ́n ọ̀yẹ́ ká máa dé báwọn o sọ bẹ́ẹ̀ ṣe sá lẹ́yìn Ọ̀yọ́ state o ìyọ̀n ń bẹ lọ́tọ̀ sẹ́rí ogun eléyìn ẹ̀fì iṣu eléyìn lẹ́kọ̀ọ́ kò sí wàhálà. so àwọn ọmọ Americas bọ̀bọ̀ tí wọ́n ń dún lẹ́gbẹ̀ẹ́ mùdírù tí máa ń ṣe bàrínàmì ju wọn tí máa ń ṣe ẹnìkejì Americas ìkẹta Americas so àwọn ni wọ́n dó kò sí ẹlòmíì mọ̀lẹ́ Yorùbá Americas lọ́kọ̀ gbogbo ayé ń kéwò. gbogbo àwọn àbáwá mẹ́mú òlù kálukú káwọn àdúrà báyìí wọn á wò báyìí lọ́wọ́ tán o wọ́n fi nǹkan sọ rí yín pé League of Imams ẹ̀yin ìmáàmù òlù ẹ̀yin gangan wá di observer àwọn ọmọ ní wọ́n á ṣe ìṣẹ́jú 5 lẹ́lò ìṣẹ́jú 7 lẹ́lò. àwọn ọmọ tẹ́sí wa ń wá àbèrè pé kí ni ipò tiwọn nínú Rabita mùdírù ń bọ̀ gẹ́gẹ́ bíi pé ọmọ ṣé Adam lápẹẹrẹ wọn á ká àmọ́ kí wọn lọ́wọ́ àmọ́ kí wọn náà ni wọ́n á darí ètò fún gbogbo bí àwọn ọmọ mú wà wallahi tí ẹ bá fẹ́ fi àbòsí sí ìwọ tó bá jẹ́ mọ̀ríkà sí ìwọ gan mọ̀ yìí pé tí wọ́n bá ṣerú ẹ̀ fún yín ẹ̀ lè gbà. tí ṣé Adam bá gbé báwọn tó ẹ kí bí ẹ ṣe gbénu ẹ rí pé nìkan sọ̀rọ̀ náà àwọn lẹ́kítọ́rà àbí ọ̀rẹ́ àǹkí bàbá aṣíwájú àdínì of Yorùbá land kí lorúkọ bàbá yìí tí wọ́n wà lóṣogbo yìí bàbá wa Túndé Badmus àbí wọ́n sọ pé ṣé Adam àwọn àgbàlagbà yẹn náà pé ọ̀rọ̀ sọ nígbà táwọn fẹ́ sọ nípa àwọn aṣíwájú àdínì wọ́n ní ṣé Adam kódà táwọn bá fẹ́ sáìn ìwé kan bàbá ṣé Adam sọ pé gbogbo àwọn mọ̀ọ́mù gbọ́dọ̀ sáìn káwọn ọlọ́mọge bá àwọn mọ̀ọ́mù rí ẹ̀ káwọn ò tó sáìn gẹ́gẹ́ bí sẹ́kítírì pé gbogbo nǹkan ṣé Adam wọ́n jù ú lẹ̀ tí báyìí ká bá wà mọ́rí ni àwọn àbáyọ sa pé gbé Rabita kó ń bì ṣé Adam mú fíkírà wá pé aró nǹkan báyìí ká kóra wa jọ àwọn irinṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ pọ̀ tí gbogbo èèyàn bá wa League of Imam and Alfas kì í ṣe ṣé Adam nìkan ni wọ́n dá Rabita ni kèé sogún wọn ò sọ wá síyà rẹ̀ lẹ́wìí pé tí bá kú tán Rabita kódà ẹ máa gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ gbà àlagbà àfa wa wọ́n sọ fèmí pé ní ọdún tí ṣé Adam kú wọ́n ní bàbá wa Madu wá sọ pé a sì ń bá wọn nígbà tí ṣé Adam kú bàbá wa Madu wá sọ pé a sì ń bá wọn Rabita a sì ń bá wọn sọ̀rọ̀ pé tó a ṣe pé dàkàrú tèmi ni ajé Adam gbìyànjú lórí ọ̀rọ̀ Rabita yìí kọ́wé kẹjọ́ máa rí ọmọ ẹjọ́ lórí lọ wọ́n sọ bá pé wọ́n gbìyànjú wọ́n ní ṣùgbọ́n àwọn èèyàn nira nígbà náà tí ṣé Adam kú gbogbo àwọn bàbá tó wà láyé nígbà náà ẹnì kó lè bàbá mùdírù mọ́ríkà sí náà mọ́ o wọ́n ṣẹ̀ lẹ́nu ní ọ̀rọ̀ Rabita ìtàn tí ò ṣe pé kí lórúkọ rẹ̀ ni o àwọn kìnìún kan bẹ̀ nígbà tá à ń sọ yìí o gbogbo 90 síbi àbá wa Kóredé ní kíní wà ní ẹnì kó tí wàá máa sọ pé wọ́n fọ́ ọ̀làlẹ̀ ní wàá ká àmọ́ mù àbí àbá wa Jísafẹ́ ní Òṣogbo àbí àbá wa Haruna Suara nìbàdàn àbí bí o gba bàbá kí o ṣe kísà nìbàdàn so àwọn bá ń lọ alẹ́ kéré báyìí ni a súnmọ́ àwọn àgbàlagbà
tí wọ́n ń ṣàlàyé nǹkan fún wa. So ibẹ̀ yẹn rújú pé ṣé mọ́ríkàsì wà ní Rabita ni ọwọ́ adi ìjókòó mọ́ríkàsì yìí. So ẹ̀yin bàbá wa ní Ìbàdàn èmi sẹ́rí Yorùbá ní Ọlọ́run má jẹ́ ń tọ́ gọ̀ kọ́gbọ́n kẹ́ ń tọ́gbọ́n ó lè bá máa rún jẹjẹ lọ. Ṣùgbọ́n àwa gbọ́n àsìgbọ̀n Ìbàdàn mo sì mọ̀ yìí pé ntòpẹ́ rẹ̀ ní àlẹ́ àlórí ní ìsìn ẹjọ́ kò mú un rò. So àní sọ̀rọ̀ pé ẹ̀yin gbọ́n tí ẹ ti rí kíní ẹ ti wá kíní sọ́dọ̀ tí ọwọ́ lẹ́ẹ̀kúnlá gbọ́dọ̀ jẹ́ fagọ̀lọ̀ wa torí ìtàn bàbá tí a náà kọ́ mọ́ bàjẹ́. So ti yé báyìí tàbá wo gan ní tí wọ́n lè fi sọ pé ọ̀rọ̀ lẹ Yorùbá ni Ìlọrin òṣìṣẹ́ inú lẹ Yorùbá. Ṣùgbọ́n ní tí Ádámù ti sọ ni pé torí kí wọ́n dá lé kéwúlẹ̀ lẹ́kọ̀ọ́. So ti yé báyìí kí wọ́n dá lé kéwúlẹ̀ lẹ́kọ̀ọ́. Ìdọ́gbọ́n fẹ́ sọ wá di ṣíàlẹ̀ Yorùbá ká ẹ gbèrò rí ṣíàwá ẹni tí ọba takò yìí ẹ wá ń pèpè unity ọ̀ndà níbo ni unity ọ̀n wà síbi ṣé Ádámù ṣe sínú gbogbo àwọn tí wọ́n jọ lò sẹ̀mí pẹ̀lú ṣé Ádámù lórí ọ̀rọ̀ Rọ́bítọ̀ nípìnlẹ̀ ní mọ́ríàlá tàṣìṣíyà ìtìjà òun ọ̀pápọ̀. Bàbá bá kí n bẹ́ ń wo wọ́n wà ń bẹ́ o àwọn àfáàtúmí kẹrin bẹ́ ń bẹ́ o kódà ẹ máa gbọ́ nígbà tí wọ́n ń kóra tí Rọ́bítọ̀ ń wà láyé gbogbo wa táwọn ṣé Ádámù wà láyé ní 70-80 ìtàn yìí mo ní ẹni tó jẹ́ ṣáhid nínú Zumratul Mu'minina. Bàbá wa àgbà ní Mádùlì Arọ́bí ni a ń sọ fún ṣé Ádámù yìí pé ìjókòó tá a pè ní Rabitatul A'immati wal Ulama tí a bá pè sùnmùra sí ìjókòó yóò pé o. Ṣé Ádámù ní okay ni wọ́n fi lọ́dọ̀ bàbá àgbàlá níbo tí wọ́n fi fa bàbá wa ọlọ́rẹ̀ alayhi rahmatullah ní fa wọn kalẹ̀. Wọ́n wá ròyìn pé mítìnì àkọ́kọ́ tí bàbá àgbà ọlọ́rẹ̀ wá àwọn àfùkárù tí wọ́n mú wá ṣé Ádámù wá sọ̀rọ̀ níjókòó ńjọ́ náà wípé ṣẹ́ríjọ́ tí àgbàlagbà kan sọ̀rọ̀ tí mò ń sọ yìí fún wa tí a ń sọ fún mi àfáà wa ṣé Sùlẹ̀mánù ọlọ́rẹ̀ wà ń bẹ̀ wá ṣàyídà ṣáàyìdùn. Wọ́n ní ṣé Ádámù wá ní ẹ mọ̀ wà àfáà àṣàlẹ̀ Ọ̀ṣun yìí ó sẹ́rí pé àfáà yìí èso ní kéèta ká mọ̀ wà nírú àfáà Ràṣídì ọlọ́rẹ̀ láàrin wa ẹ wo ìròrí tí àfọ́ ọlọ́rẹ̀ mú wá. Ẹ dákun ṣé bàbá wa máa dùn àti bàbá àti Zumratul Mu'minina bí wọ́n ṣe rí ní alihamudulilayi ṣùgbọ́n àbí kan bẹ tó jẹ́ pé òun ò ti jọ papọ̀ lórí ọ̀rọ̀ lókù. Ṣé Ádámù òwe léyìn ṣé Ádámù náà lórí ọ̀rọ̀ lókù àwọn papọ̀ láwọn Zumratul Mu'minina wọn ò kakọ̀ ń bò mí wọ́n kó gbogbo. Ṣùgbọ́n yìí lónìí tẹ́ ẹ bá gbọ́ pé kinní kan súnà ẹ fẹ́ gbọ́ Saudi ẹ fẹ́ gbọ́ kinní kan ẹ wá ń pariwo unity ẹ̀yin lẹ ń wo unity. Bàbá Ádámù ò ṣe bá wọn bàbá Ádámù fún kálukú ní ààyè rẹ̀ ẹ̀yin ìfẹ́ wò pé nóò ẹni tó bá ti ní àfùkárù tó yàtọ̀ sí tiwa ẹ gbà sílẹ̀. Ṣé Ádámù ò ṣe bá tí ẹ bá ṣe bá wọn ò lè rí Rọ́bítọ̀ tó ṣẹ́gbọ̀ tí ẹ bá ṣe bá wọn ò lè rí Rọ́bítọ̀ tó. Wallahi ẹ má jẹ́ àdátànrú torí àwọn tí ń bọ̀. Ẹ̀yin ìkórìíra pé ẹni tí ò ní rọ́ọ̀kárù wa ọ̀tá ẹ̀yin tẹ́ ń pariwo unity gangan lọ lẹ̀ ń dá wà láàlẹ̀. Àṣẹ ní Rabita látàyè alájọ ti dáyé ní Rabita tí ògbọ́n máa ń fẹnu kò lórí ọ̀rọ̀ oṣù rẹ̀ àwọn kan sọ pé àwọn fẹ́ mú dé tilẹ̀ àwọn kò nígbà tó ń ti bẹ́ẹ̀ kò sì dá Rabita rù síbi tó yẹ ká máa ṣe bẹ́ẹ̀ nu. Okay èyí sáwà fẹ́ sọ pé kẹ́ ẹ máa calculate kìíní lẹ́nu okay ó ní o níjọ́ báyìí nínú yanrìn tẹ́yìn tẹ́ o nínú calculation yìí o níjọ́ Monday òun lóṣù ó jáde ṣùgbọ́n Sunday ló yẹ ká wòṣù o àmọ́ àwọn oní astronomy sọ pé oṣù ò ní jáde ẹ̀yin mùsùlùmí àwọn àgbáyé péjọ Monday ní oṣù jáde o ṣùgbọ́n ẹjẹ́ àwọn òǹdọ̀ Sunday tọ́lọ̀ ń bọ̀ wá mú jáde o kábẹ́rẹ́ àwẹ̀ ẹ dákun ṣé ẹ ti ṣe jámù láàrin méjèèjì ṣéjọ́ ọ̀sẹ̀lẹ̀ mọ́ ṣùgbọ́n ìsọ pé no kò lè jáde torí pé ẹ fẹ́ bi àwọn apá kan lù pé ẹ fẹ́ gbádìí sí ẹ wá ń pariwo unity ń lọ fa gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ níjókòó níjọ́ náà nígbà tí Professor Olóyèdé tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ nígbà wọ́n sọ̀rọ̀ tán mọ̀ríkàsí làwọn náà àwọn next lecture mọ̀ríkàsí nígbà wọ́n sọ̀rọ̀ tán bàbá Mùdírù mọ̀ríkàsí wá gba mike wọ́n á ní àwọn àtọ̀tọ̀ bá ti dàpọ̀ mọ́ra wọn àwọn ò máa yanjú ẹ̀
that is tẹ́nìkan bá ti sọ̀rọ̀ káwọn máa ṣe ẹ wá máa gbọ́ àbòsí ọ̀dà wọ́n ní tó bá ti dàpọ̀ mọ́ra wọn wọn ò wá rí ọ̀rọ̀ bíi tí wọ́n fẹ́ yanjú níjókòó yẹn ju ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ìwó lọ ẹran ọjà ẹnìyẹn kàkúnnú àṣeyọrí ṣé kìí ṣàṣeyọrí ẹ wá bọ́ bẹ́ẹ̀ ókè ìyẹn tẹ́ ẹ wá ní lọ́dàrú ìtàn àdàbíyà àti mọ̀ríkàsíyà tí pọfẹsọ Lóyèdé ẹnu ló gbé wọn tí ẹ nígbà ṣé Ádámù dá mọ̀ríkàsílẹ̀ àbáwá kàmí náà wà lọ dá kí lórúkọ rẹ̀ lẹ̀ ilé ikú àdàbíyà ṣáájú mọ̀ríkàsí kò sí ìrújú ń bẹ̀ tí ìsọ́ọ̀fù ọba wà nítòótọ́ tó jẹ́ pé fẹ́ kọ̀rẹ́tì tẹ́ni pé Olóyèdé ìtọ́ sọ yẹn àdàbíyà ṣáájú mọ̀ríkàsí ẹ dákun kí laburú ẹ̀ sẹ́ńfì yẹn ń gba tíkẹ́ẹ̀tì àlìjẹ́ náà sọ ṣáájú mi láyé sóló oníkó onílárí jù mí lọ ni tó àìpé lóòótọ́ lẹ fẹ́ máa kọ̀nfàmù tán àwọn tá à ń gbọ́ àkúrí táwọn èèyàn kan bá wà nípò ká láàpọ̀ àràwọ̀ èsè bá àwọn àkúrí ó sì wá jẹ́ kí bí ọ̀rọ̀ òkè ọjà tí wọ́n dálẹ̀ àníyàn Saudi wọ́n fi gbó lọ́wọ́ Saudi ẹ má gbó lọ Saudi ẹ̀yin náà lọ gbó lọ́wọ́ Iran ṣé ibi tí ṣíà ti wá nù ẹ̀yin náà gba nǹkan lọ́dọ̀ Iran ni ṣébẹ́ náà sọ pé tẹ́wá ní ṣíà ní mí àṣìṣe tí ń sponsor Iran àbátìmọ̀ tí ń sponsor ṣíà ó sì ájọjà àgbo ni kí ló fà á torí pé mọ̀ yìí pé àwọn àáfàá wa ní wò wọ́n gbogbo ẹni tó bá ti mú sí wọn Saudi ṣé àmọ̀kọ́ ọ̀rọ̀ mufti ilẹ̀ Yorùbá yìí náà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìwọ lè má mọ̀ ni nígbà tí wọ́n yan mufti ní wò tólúwo yan mufti tọ́rọ̀ yẹn dá wàhálà lẹ́nu rọ́bítọ̀ tí a ń lọ yanjú ọ̀rọ̀ lóṣogbo pẹ̀lú àwọn ká lọ kóòtù ká lọ gbá olúwo ṣe yan kinní kankankan àwọn League of Imams wo wọ́n dìmáàndì wípé kódà ìní dárúkọ kìí ṣe League of Imams ìkànnì olóyè tó lágbára ni wọ́n wá sọ pé ọ̀dà náà ẹ bá wa gbé sí Ọ̀ṣun padà ṣùgbọ́n náà lẹ́nu tó jẹ́ ti kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jọ ẹ bá wọn á ní ta lẹ́ni fẹ́ fọ àkàlẹ̀ ẹni ẹ wá dákọ pé ṣé àdíyàtúlá yóò máa yé yín pọfẹsọ kékeré yìí náà wà mẹ́jọ náà lóṣogbo bàbá mùdírù mẹ́ríkà sì wà ń gbà náà ìgbà náà kò tí ì rẹ̀ wọ́n rárá wọ́n ní rárá adíyà ò lè jẹ́ máàdù ló ti jáde Saudi lọ́lọ́ ṣé rábítọ̀ tá a lá ti ń wá kinní nù wàláì ṣe Saudi lọ́lọ́ ẹ má ti á lọ Saudi ti dáràn sọ ẹni tí ọba máa ti ń bẹ lábẹ́ ọ̀rọ̀ adátẹ ní wọ́n wá lè jẹun ipò tó jùyùn lọ lọ́lọ́run wá gbé fún láìrò tẹ́lẹ̀ wọ́n wá di president general fún Supreme Council for Sharia àbí so ní Nàìjíríà àtòyè ilẹ̀ Yorùbá èwo ló jura wọn lọ so ibi tá a láti ń wá unity a tún wá máa sọ̀rọ̀ náà tí ó tún máa da ogun nǹkan rú ẹ dákun ṣe bí wọn lójú lágbà àyà àgbè ìyanu ẹni tó present paper wọn nínú àṣeyọrí ilẹ̀ Yorùbá ni ẹ wá ní sànàbí ní ọjà kan kí ni ń jẹ́ Islamic market wà ṣe èyàn islamize nǹkan ni kí ni túmọ̀ Islamic market yẹn mi ní sànàbí lọ́jà ní special ṣe bí mùsùlùmí kọ́tajà tiẹ̀ lọ náà pé òní o rìbá òní wọ o sáà ní Islamic cooperative nígbà táwọn èèyàn bá rí àǹfààní pé ṣe bí a máa polówó Islam wà ní pé bí Islam ṣe kò sí bùyú òun fíkìú ni níbo láti ṣe practical rẹ̀ àwọn kan wá mú lórí wá wípé òkè ẹja àdọ́jà alẹ̀ kò ní sí rìbá kóńgò wa wọn ò gbọdọ̀ jíǹdì wọn ò gbọdọ̀ ṣègbà tí gbogbo ayé bá sì wọn arajà mẹ́ wọn mọ̀ ní ká òkè ọjà mùsùlùmí ní tí wọ́n ní kí Christian mọ̀ wà bẹ́ẹ̀ ṣé Christian nàjà ṣùgbọ́n ìkórira pé àníṣe ìwò ìkórira pé ṣé Dàúdù mọ́láṣẹ ṣé ṣàwọ́sá ń gbowó Saudi tíyẹ̀ bá lẹ́nìkan gbowó Saudi ẹni náà wọ́n náà lọ́bẹ̀ síbí lábá wọn ń sọ lọ́bẹ̀ so aláfẹ́ mọ́ correct àwọn nǹkan yẹn gbogbo ń ta wá sí pátá Ìbàdàn àti yọwọ́ rẹ̀ dànù kò tí a wá sí dárò kankan wọn fi rọ́bà náà lọ́wọ́ máàmù Ìbàdàn ẹni tí mọ́ Ìbàdàn rán wá ẹ̀yin bàbá wa tẹ́ ẹ lọ ọkàn dòmí irú bàbá wa tó bá rí bẹ́ẹ̀ sí nẹ́ẹ̀sì rábà náà ẹ yọ̀ǹda ẹnìkan bàbá bàṣọ àrà dánrú ẹ wò níbi ìjókòó League of Imams and Alfas ilé ẹgbẹ́ Rabita náà Ìbàdàn lọ wà bẹ́ẹ̀ náà ni
mùdírù ń sọ pé èlò ló wá sí kọ́lá nínú ilé ẹgbẹ́ Rabita. Gbogbo àwọn àtàn kan tí ó mọ̀ dá wà lálẹ́ tẹ́wàá mọ́ padà pé ẹjẹ́ àṣẹ unity bó ni unity ṣe fẹ́ wà. So Rabita ní ìsìn ẹ̀yin bàbá wa Lagos Imams èmi ọ̀bẹ̀yìn ará Ògùn state sọ̀rọ̀ ó ìbẹ̀yìn ará Lagos state sọ̀rọ̀ ó ọ̀rọ̀ Lagos state gan-an ẹja abù ṣé tí ẹ bá sọ pé má bẹ́ẹ̀ ṣe bí Lagos Imam and Alfa ni ìmáàmù Èkó dà ń bẹ̀ tí ìmáàmù Èkó máa ń wá àfẹ́tọ̀ pabọ́ owó tí a bá ní state kan ní ọ̀rọ̀ kan ìmáàmù state yẹn ṣe bí ní ọ̀fọ̀ olóyè kalẹ̀. ẹ wá lọ mẹ́rin tí ọmọ mú déètì oṣù wa torí pé ọmọ ń pa astronomy tí a ń ṣe UI ṣé má wàá nù ṣé èèyàn wà lọ́jọ́jú pé abdulrasaq mọ̀ pé ṣé ọ̀rọ̀ oṣù nìkan lọ̀rọ̀ Ìsìlámù. mo wá tó wá dínú àwẹ̀ náà àtàwẹ̀ bá pọ̀sẹ̀ kan yà sọ pé déètì báyìí ní kíní mufti markaz ní òkè sí mufti Ọ̀yọ́ state tí ó Ọ̀yọ́ state bẹ́ẹ̀ bá rọrọ sí tó sọpọtì yín bá ọmọ àlè Ọ̀yọ́ state ní àwọn agbẹ̀yìn bẹbọ jẹ wọn bá wọn ní ìfẹ́ mi sí kíní kan àwọn agbẹ̀yìn bẹbọ jẹ ni stand down bàbá wa nu àwọn tẹrí tí wọn ti àjọ wà meeting níta láàánú ìjọba níjọ tó gbogbo àfọyọ state àti meeting bá dàn nígbà náà nígbà yẹn aṣọ tẹ̀yàn mufti gbogbo aláṣọ ẹni tó bá wá padà òbílẹ̀ jẹ́ ni stand yìí ò sì kó ń bẹ́ẹ̀ bí wọ́n bá sọ pé wọ́n ní state báyìí lọ́kàn ẹ̀yin lẹ́wà bá wa yàn pé ìwọ̀n ọmọ state náà ní kọ̀ọ̀kan gbélé ni ẹ̀sẹ̀ á bá wa yàn sáwọn àbá wa kú ni sákúrú làwọn bàbá ti á ní ẹ jẹ́ wọ́n yẹn tó bá wọ̀n state wa ni ẹ̀yin Rabita ẹ̀yin gbogbo ẹ̀yin bàbá mọ̀mù sẹ́rí ẹ̀ tí mọ̀ kí wọ́n ti ń gbá gbẹ̀yìn bàbá wa ń wọ dọ́màntì lọ́ba àwọn ọmọ yín lábàáyín reactivate account yìí kí ló fà yín ọmọ àwọn aṣọ ìjókòó díjókòó markaz rọ́bìtò yìí sogún fíkírà ni ìyá máa mú fíkírà wá so a máa sọ tí wọ́n ti ń fẹ́ sọ̀rọ̀ rọ́bìtà ẹni tó múrò rí wa ṣé Adam rahimahullah lọ́ba tán àwọn afẹ́ sọ di wípé tá bá ti ń bọ̀ àgbọ̀dọ̀ àwọn professor lóye náà wá gbé ọ̀rọ̀ mọ̀rìkàsí wọ̀ nǹkan mọ̀rìkàsí lẹ́yìn tí wọ́n mú secretary ló ti wọ́n mú kíní kan wọ́n mọ̀ fún 500,000. ẹ̀wọ̀n ìfẹ́ rojọ́ pọ̀ ọjà wo ọjà Islam ni oríire ni a sì bẹ lọ́run bí ó tún gbé rújú bá ń lọ kó tó ṣe dáadáa ìtàn ti kọ́lẹ̀ kò sì ní tú láíláí inshallah ibi tá a láti ń wá unity sẹ́rí Yorùbá ní kéde bẹ́ẹ̀ náà làwọn kan tí náà kóra àwọn jọ̀ǹjọ̀ ní àwọn ẹgbẹ́ kíní kan oníwàásí of kíní kankan níjọ́ tí wọ́n fẹ́ kóra àwọn jọ wọn lọ lé wọ́n ní gbogbo àwọn fún wá sí lábẹ́ sàjọ kìríkà ibẹ̀ tí ń sọ lẹ́nìkan tí ń sọ pé àwọn sòkòtò sọ pé ẹ̀yin náà lẹ́sìn máa pariwo unity ẹ̀yin náà máa sọ̀rọ̀ tí ó mọ̀ bí àwọn pátì kejì inú ẹ wà lẹ́fẹ́ sí unity irọ́ lẹ́ ń pa unity orí lọ́dọ̀ àwọn ìjọba kásìlábà àfi rówó gbà ọlọ́wọ́ ṣàánú wa yóò wọlé àjọ kan oṣù rẹ̀ ẹja máa fèsì reality sẹ́rí ibi tí ẹ bá ti rí pa sọ̀rọ̀ tó léwu ẹ̀yin náà mọ̀ pé ẹ ráìdì wa bọ̀tẹ̀ ẹ̀ ń wò pé sáà gọ̀ sáà sọ̀rọ̀ àbáni sọ̀rọ̀ ṣùgbọ́n a ti sọ̀rọ̀ tó ti yé ọlọ́wọ́ ṣàánú wa so ẹ̀yin bàbá wa lọ́yọ̀ state ìmọ̀ràn tèmi ò ní pé ẹ jẹ́ Rabita ọmọ ẹ jẹ́ Rabita rẹ̀ Rabita tí ogun iṣẹ́ Adam ni ó ti clear tí ì bá sogún iṣẹ́ Adam kì í sọ́nà tí wọ́n gbégbá nù tó wá jẹ́ pé ń tẹ́ ògbìn àbá so ẹ sọ́ di tàwọn markaz àwọn markaz náà ní ìmáàmù kọjá ní tíṣẹ́ Adam dálẹ̀ wọ́n gbárùkù tì Ọlọ́run níjọba jẹ́ tí ọba sì ní rí bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá àpilẹ̀ náà má dáṣẹ́ wọn nù ní Rabita ìjókòó bàbá ìta ọ̀kọ́rọ́ ọgbọ́dọ̀ wà ń bẹ̀ bàbá ẹlẹ́sìn mẹ́ta ọgbọ́dọ̀ wà ń bẹ̀ bàbá àgbàlókè ààrẹ ìjókòó wọn gbọ́dọ̀ wà ń bẹ̀ torí inú Ìbàdàn ni ẹ gbé wá àwọn tó dẹ̀ ṣiṣẹ́ yẹn nu bàbá àgbà ní má dùn ọgbọ́dọ̀ wà ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n jọ pilẹ̀ Rabita tí wọ́n jọ sí wàhálà rẹ̀ nu àwọn ẹni náà kù tán ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ilé kéwú tẹ bá ń sọ̀rọ̀ àbágbà ní má dùn ní ìṣẹ́ ọ̀tọ̀ ni pé mo dá lé kéwú lẹ̀ ọ̀tọ̀ ni pé àfáànù ìlú ni mí àfáànù ìlú bàbá mahad kọ́rọ̀ má dùn tó dé kò sí ti ń lọ mádà tí wọn ì dá sí ààyè wọn àlífà wọn yọ wà báyìí bàbá ẹlẹ́sìn mẹ́ta ààyè wọn àlífà wọn yọ wà báyìí bàbá wọn tọ̀ ọ̀kọ́rọ́ ọ̀tọ̀ ni mọ́gàjì pé mo jẹ mọ́gàjì nílẹ̀ àwọn bàbá mọ́ Ìbàdàn wọn fẹ́ nìkan kalẹ̀ náà lé ọ̀tọ̀ ni mọ́gàjì láì Ìbàdàn pé tọ̀ ọ̀kọ́rọ́ jẹ́ kinní náà rárá mọ́gàjì nínú ilé bàbá ń ta ọ̀kọ́rọ́ pálọ̀ wọn ni ẹ ti bẹ̀rẹ̀ Rabita so gbogbo àwọn bàbá náà kákan ẹ wà mọ́ sọ ẹ ní sọ wọ́n di and others
ibi tí mi ń lọ nu ẹ má sọ àwọn bàbá yẹn náà di and others ẹ má rántí jọ́tẹ́ lọ bọ́lọ̀ pàdé táwọn bá ń odò ṣé Ádámù ní fi kíra àwọn bàbá yìí ṣe wàhálà bàbá ẹlẹ́sìn mẹ́ta wàhálà wọn kò kéré lórí ọ̀rọ̀ Rabita ní nǹkan kíkọ ní gbogbo ẹ̀ láwọn ṣé Ádámù gan mọ̀ yìí pé so ẹ wá fẹ́ tí wọ́n sọ àwọn bàbá ti yín di pé ṣé Ádámù and others no rárá kì í ṣe báwọn gbogbo ọtí àbá rẹ náà bá lórí pàmbẹ jáde títí bá sọ̀rọ̀ mọ́tò wọ́n sọ àwọn bàbá rẹ di and others. Salamu alaikum warahmatullahi wabarakatuh.